tó sún ṣùgbẹ́ṣùgbẹ́ débi tó wà lónìí. Number one, ṣùgbẹ́ṣùgbẹ́ ìjọba ò tí ì pè ní ọ̀daràn o, wọn à sì tí ì sọ wípé ó wà guilty, ìjọba ò tí ì ṣèdájọ́ lé lórí, torí àwọn máa ń follow nǹkan accordingly, adé máa ń sọ bó bá ṣe rí. Àwa ò sì pé lọ́daràn ó di jọ́ tíjọba bá tó sọ wípé ọ̀daràn lèèyàn báyìí káwọ̀ tó sọ wípé ọ̀daràn ni o. Kí náà ń fẹ́ láti sọ ni pé a fẹ́ ṣàlàyé wípé kí ló ń ṣẹlẹ̀ láàrin Senator Hamzat Ayọ̀adé Adéṣeun àti ṣùgbẹ́ṣùgbẹ́. Ó tó bí oṣù mélòó kan sẹ́yìn tí bàbá mi Sola àǹtí mi Rukayat mo kí mo lù ní lọ́gọ̀ ẹnu, àwọn tí ìmáàmù tó di kọ́ ọ̀nà, tí bàbá jáde láti sọ̀rọ̀ nípa oyè Máyégún, ṣé Máyégún ni? Máyégún náà ni, tí bàbá wa sọ̀rọ̀ lé lórí. Kò ju bí ọ̀sẹ̀ kan lọ lẹ́yìn ìgbà yẹn la bá rí ṣùgbẹ́ṣùgbẹ́ ló bá gbé nìkan jáde, ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Senator Hamzat Ayọ̀adé Adéṣeun bàbá Sola, bàbá tó fi bíi 5 acres kọ́ ilé, bàbá tó jẹ́ pé bẹ́ẹ̀ bá dénú ọgbà rẹ̀ ẹ mọ̀ pé ẹni tó fẹ́ràn aráàlú, ẹni tó jẹ́ wípé ọ̀rọ̀ ìlú jẹ́ lógún ni. Tẹ́ ẹ bá ṣe ti kọ́kọ́ rí tí wọ́n ṣe é nú ọgbà wọn, ẹ mọ̀ pé àwọn eléyìí kìí ṣe àríjẹ nídìí mọ̀dàrú, kìí ṣe abóléjẹ bólé mu kọ́dọ̀jọ́ kúkọ́ yẹrí, kìí jẹ́ pé wàhálà ọ̀sẹ̀lẹ̀ kìí sáwọn tó lè sápò olù. Àwọn èèyàn tó dúró tán òní torí irú ọrọ̀ ajé wọn, irú pọ́pátì wọn, òṣèlú tí wọ́n ń ṣe, àtoríṣiríṣi iléeṣẹ́, àtoríṣiríṣi ohun mèremère tí wọ́n ti ṣe ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ zone àti Ọ̀yọ́ state lápapọ̀ òkèrè. Àwọn ni the first senator tó jẹ́ àti rep tó jẹ́ pé wọ́n ń ṣe sí constituency wọn, wọ́n tún fi constituency wọn lẹ̀, wọ́n tún ń bọ́ síbò míì tí wọ́n ń ṣe tó ń kárí gbogbo Ọ̀yọ́ state lápapọ̀. Bàbá Sola nìkan ni ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ tá a fi dà lálẹ́ gàràgà, ó ní Senator Hamzat Ayọ̀adé Adéṣeun, olóṣèlú bíi rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ zone. Ọ̀sọ̀ wọn àwọn méjì tá a lè mú pé wọn àfi lu wọn ṣeré, ó tún ní bàbá mi Ọ̀túnba Christopher Alao Akala. Bàbá nù, gbogbo ọ̀nà ìlú wọn kọ́kọ́ ní number 1, gbogbo ọ̀nà ìlú wọn kọ́kọ́ ní number 1, gbogbo ọ̀nà ìlú wọn number 1. Even mo believe pé àwọn méjèèjì Senator Hamzat Ayọ̀adé Adéṣeun àti Ọ̀túnba former governor of Ọ̀yọ́ state Christopher Alao Akala, mo believe pé bí fẹ́ràn Ògbómọ̀ṣọ́ tí wọ́n fẹ́ràn jù, táwọn èèyàn sì mọ̀ pé bó sì bí wọ́n bá tún wọlé Ògbómọ̀ṣọ́ ló máa great jù lọ́yọ̀ state. Ó kún ara nǹkan tí wọ́n fi jẹ́ kí wọ́n wọlé governor wọn second term, tí wọ́n fi jẹ́ kí senator náà wọlé second term senator wọn. Wọ́n yẹ sáwọn tó ń pretend lórí ọ̀rọ̀ ìlú wọn jẹ́wọ́ lógó. Tẹ́ bá wo fídíò senator tí mo post ìjọ ni, bàbá ni wọ́n tó kọ́kọ́ sọ bọ́ta pé ẹjọ́ o nínú igbó tí wọ́n ti kidnap àwọn èèyàn, bí wọ́n bá wọn ọ̀gá àwọn sọ́jà ṣe dé, bí gbogbo ọ̀gá àwọn tí wọ́n rán wá minister of defence
gbogbo ẹ̀ tí wọ́n rán wá tí bàbá kọ́ sọnù pé ẹ dákun ẹni tí ẹ kọ́kọ́ bá wa ṣe ó ní wípé inú igbó yìí ẹ kọ́ bá wa gbé military base síbẹ̀ bàbá sọ̀rọ̀ yẹn yóò fẹ́ tó ẹ̀ máa àrùnjọ yẹn gbogbo tí wọ́n sàn sọ náà nù pé ta ní lónìí náà mo wá fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ẹni tí èèyàn wa ara bí nígbà tí ó wá jáde tó pé èèyàn ìtẹ́ni yẹn sọ nípa sẹ́nitọ́ Ayọ̀adé Adéṣeun mo fẹ́ kẹ́yìn ló fi tí yín gbọ́ kẹ́ ẹ tó pè wọlé sórí ètò láti bá wa dá sétò pé kí ni kí sẹ́nitọ́ ò ṣe lórí ọ̀rọ̀ kí n tó wá tún fún yín ní àwọn ọ̀rọ̀ kan tó súyọ lábẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ akọ́ gbọ́rọ̀ ẹ̀jẹ̀ ká gbọ́ tí ẹni tí ṣùgbẹ́ṣùgbẹ́ pè àti tí ẹni yẹn wí nípa sẹ́nitọ̀. Hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìmọ̀lẹ̀ online TV. Bẹ́ẹ̀ ni sà, mi ni ẹ sà. Ló dára fún mi. Àmísà. Mo máa kọ́ ẹ̀ pàtẹ pàdé ní ẹ̀bá pàtẹ nígbà kan tí ọmọ ẹ̀ tó bẹ̀rẹ̀ dáadáa tẹ̀. Ok. Inú mi dùn fún progress kọ́lọ̀ fún yín. Ọlọ́run ni sà. Ìgbà náà nìkan tó tọ́ lọ́rùn fún yín. Adúgbò fọlọ́run bá, adúgbò fọlọ́run. Hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìmọ̀lẹ̀ online TV. Bẹ́ẹ̀ ni sà, mi ni ẹ sà. Ló dára fún mi. Àmísà. Mo máa kọ́ ẹ̀ pàtẹ pàdé ní ẹ̀bá pàtẹ nígbà kan tí ọmọ ẹ̀ tó bẹ̀rẹ̀ dáadáa tẹ̀. Ok. Inú mi dùn fún progress kọ́lọ̀ fún yín. Ọlọ́run ni sà. Ìgbà náà nìkan tó tọ́ lọ́rùn fún yín. Adúgbò fọlọ́run bá, adúgbò fọlọ́run. Pé bíbélì sọ ní ìlú òní orúkọ ẹlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrin wọ́n má ṣe dá síwèé lóhùn gẹ́gẹ́ bí ìwúrí rẹ̀ kí wọ́n náà má bàa dàbí rẹ̀ nígbà ó dẹ́sẹ̀ káàánú ó dé dá síwèé lóhùn gẹ́gẹ́ bí ìwúrí rẹ̀ kí wọ́n bàa dán lójú ara rẹ̀. Ṣé gẹ́sà? Ìyáàjà adé ṣe wọ́n ti pọ̀ jù. Number one, aṣiwèrè tí kọ́kọ́ ń wí o sẹ́nẹ́tọ̀ ní ń bá wí o sẹ́nẹ́tọ̀ láṣiwèrè tí ń sọ ohun o ẹ̀já máa gbọ́ lọ. Àìmọye àwọn tó bayé wọn jẹ́ tí wọ́n fẹ́ tẹ̀ wá sí gòkè ní Sùúrùlérè. Wọ́n ní àìmọye àwọn tí sẹ́nẹ́tọ̀ bayé wọn jẹ́ kẹ́rin bá ń pè sọ̀rọ̀ kéke wọ́n ní Sùúrùlérè ẹ̀já gbọ́ sí. Wá ń bẹ̀rẹ̀ tó bayé wọn jẹ́ tó tẹ̀lé wọn mọ́lẹ̀. Àìmọye àwọn tádé ṣe ń ti pa ní Sùúrùlérè wọn tó ọ̀fẹ́. Àìmọye àwọn tí Adéṣeun ti pa eléyìí kìí ṣe ọ̀rọ̀ wọ́n bú mi wọ́n ṣe kíní o àlẹ́jì ni ó sọ̀rọ̀ ní o pé Adéṣeun pa èèyàn nílé ayé tá a wà ní ìsìn. Lọ sí sẹ́lẹ̀tì nígbà tó fẹ́ kúrò nírẹ̀ àtúnṣe àwọn nǹkan bẹ́ẹ̀. So mo kọ́kọ́ fẹ́ sọ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ inú ààfin because the past kábíyèsí sọ̀hún before he left. Ẹ kọ́kọ́ ẹ tó gbọ́ o lẹ́yìn ìgbà tó Ládéṣeun ń pààyàn tán ọ̀rọ̀ Bádéṣeun ń pààyàn gangan ni o ẹja tó gbọ́. We are 5 and 6. Nígbà ó dẹ́sẹ̀ káàánú ó dé dá síwèé lóhùn gẹ́gẹ́ bí ìwúrí rẹ̀ kí wọ́n bá dán lójú ara rẹ̀. Ṣé gẹ́sà? Ìyáàjà adé ṣe wọ́n ti pọ̀ jù.
Ok, ça. àìmọye àwọn tó bayé wọn jẹ́ tí wọ́n fẹ́ kí wọ́n bá ti gòkè ní Sùúrùlérè wa ń bẹ̀rẹ̀ tó bayé wọn jẹ́ tó tẹ̀lé wọn mọ́lẹ̀. àìmọye àwọn Tádé Ṣeun ti pa ní Sùúrùlérè wa nítorí pé ó fẹ́ lọ sí sẹ́nẹ̀tì nígbà. wọ́n ní àìmọye èèyàn tí Adé Ṣeun ti pa àìmọye èèyàn tí Adé Ṣeun ti pa fóònù mi kan bẹ́ẹ̀ ẹ wò lórí kíní ẹ àgbélé àìmọye èèyàn tí Adé Ṣeun ti pa kẹsẹ̀ mo sọ bẹ́ẹ̀ o ẹnìyẹn lọ sọ bẹ́ẹ̀ o Ṣùbẹ́rù ló sì pé ó ń tọ̀ ṣe é mọ̀ pé ẹ lọ jókòó ṣe é mọ̀ pé kéèyàn tó lè fi irú allegation yẹn kànyàn pé èèyàn pààyàn tó ń tọ̀hún sí mọ̀ pé òfin bẹ lórílẹ̀-èdè Nàìjíríà torí gbogbo ara mọ̀ pé ẹni tó bá pààyàn ní Nàìjíríà òfin Nàìjíríà wọn pa ni báwo la pààyàn ó ṣe wá máa báyàn gbélùú báwo ni apààyàn yóò ṣe máa báyàn gbélùú àmọ́ bí tí ẹni yẹn tó ti pè é ó sà lóhun inú ààfin ìlú ọmọ inú ààfin lòun èmi ọmọ ààfin tí ń sọ ó sì ní Adé Ṣeun pààyàn ní sínétọ̀ ẹni tó ti ṣe chairman rí lẹ́ẹ̀mejì ó ti ṣe rẹ́pù rí lẹ́ẹ̀mejì ó ṣe sínétọ̀ irú ẹni yẹn ìwọ tó bá ṣàfẹ́ kọ́mẹ́ǹtì méṣì ọkọ̀ kọ́mẹ́ǹtì ìtọ́sọ tó wọnú òfin dáràn torí báyìí nìsín tó o bá ti sọ nǹkan tí ọ̀yẹ́ ọ sọ yíhe ló kù bọ́ ọ sọ sí mi gan lè yé ọkùnrin mi láì jẹ́ pé mo ẹ̀sẹ̀ pé nìkan kan mo lè yé ọkùnrin mi eré náà ń gbára wá sí tẹ́lẹ̀ ẹ kọ̀ gbọ́n lọ́tẹ̀ yìí ẹ fẹ́ gan ẹ fẹ́ now bàbá Adé Ṣeun wá wò pé ó tún wá sọ nǹkan fẹ́ ká play rẹ̀ tán ni torí ọ̀rọ̀ tèmi ni mo fẹ́ sọ ó tún wá ní wọ́n àwọ́dù kọ́ńtrátì kan fún bàbá Adé Ṣeun ó ní wọn ò ṣe ó ní wọn ò ṣe ọ sàṣọ àwọn ọ̀rọ̀ yẹn ókè ó fẹ́ bà reputation bàbá yẹn jẹ́ bàbá yẹn wá wò pé ókè kò sí ọ̀nà bóyá wọn lè gbàgbé ibi táwọn ti pààyàn ìgbà tó ṣe fídíò yẹn gbogbo ayé lórí o torí látijọ́ tí wọ́n ti mú làwọn kan ti ń pe bàbá ìní wọ́n ti ń bẹ̀bẹ̀ kí wọ́n dákun kí wọ́n fi ilẹ̀ kí wọ́n má jẹ́ kí wọ́n gbé lọ ilé ẹjọ́ kí wọ́n dákun kí wọ́n yọ̀ǹda rẹ̀ àmọ́ nígbà tó ṣe fídíò yẹn tó ní bàbá pààyàn tó ní wọ́n gbé kọ́ńtrátì fún bàbá ò ṣe bàbá wá pé àwọn rẹ́pù wà bí nǹkan wọ́n wá bíráìbù wọn gbogbo yín lẹ gbọ́ o ẹ pé sínétọ̀ o gbogbo yín lẹ gbọ́ ẹ pé ṣùgbẹ́ṣùgbẹ́ kẹ́ ẹ sọ fún pé àà kí ni ìtọ́ ọba débi irú ọ̀rọ̀ yìí inú yín ń dùn o ẹ̀rẹ́rìn músẹ́ ẹ̀ ń fẹ́ yín pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọwọ́ ti bá ṣùgbẹ́ṣùgbẹ́ ti lọ gbé evidence wá ṣùgbẹ́ṣùgbẹ́ ọ̀rọ̀ tó sọ yá ọ̀dà inú yín dùn ẹ̀ ń dọ̀wẹ́kẹ̀ nínú ogun yàrá yín àmọ́ lónìí bàbá wa fọwọ́ òfin tọ́
pé àwọn èyí sóńjà gidijagan tí wọn o àwọn ò sì ní kì mọ́lẹ̀ káwọn wá máa sọ pé wọ́n ò lù àbí nǹkan kan ọwọ́ òfin làwọn fi tọ́ ẹ̀rí tó sọ yẹn tó pe àwọn ní criminal tí wọ́n lè lò against àwọn ọmọ àwọn lọ́jọ́ iwájú tí wọ́n lè lò against àwọn mọ̀lẹ́bí àwọn tí ní ẹ máa pè wọlé tí mo bá ní ẹ pè wọlé ní ẹ pè wọlé àsìkò tá gbà kọ́ ń bọ̀ wípé àwọn láwọn mọ̀lẹ́bí àwọn lọ́mọ báwo ni èyí ó ṣe wo àwọn sọ̀sọ̀sọ̀ kí wọ́n fi irú ẹ̀sùn bá ń kà wọn gbogbo olórí o gbogbo ẹ̀yin tẹ́ ń pe sínétọ̀ ní ìsìn tẹ́ ń sọ pé kí wọ́n má bínú kí wọ́n fi ilẹ̀ ṣé tó bá sẹ̀yìn ẹ̀yin lè gbà ẹ lè gbà kí wọ́n pè yín lápáyàn kí wọ́n lè yàn bribe gbogbo rẹ́pù ẹ̀yin lè gbanú rẹ̀ tí yín tó bá wá yẹ ìwà jáde wà ní ọ̀rọ̀ tó sọ bọ̀bọ̀ nǹkan ọ̀gbánú dáadáa ẹwọ ẹ fílẹ̀ ọ̀gbánú dáadáa àbí wọ́n fílẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá Èjìdé lọ́kọ́kọ́ ṣe fún ojú wa ló ṣe wọ́n wá títí àwọn ọmọ bàbá Èjìdé ó ṣẹ̀ṣẹ̀ bó bàbá Èjìdé gan ọmọ sí wọ́n wá títí wọ́n lọ eléko nígbà wọ́n gbé léko wọ́n gbé wálé wọ́n ṣe gbogbo ẹ̀ ọlọ bẹ̀bẹ̀ àwọn èèyàn náà bẹ̀bẹ̀ kí lọ jáde sí tán bó ṣe tún bẹ̀rẹ̀ sí bú Alhaji Èjìdé nínú tó tún bẹ̀rẹ̀ sí bú everybody àwọn tó bá bẹ̀bẹ̀ yẹn pé k'Alhaji Èjìdé kí wọ́n fi ilẹ̀ wọ́n á pé padà mọ́ kí wọ́n sọ fún pé ṣé ìwọ bọ̀bọ̀ yìí sórí rẹ̀ sì pé ìwọ tá a bá bẹ̀bẹ̀ ló tún dáràn mí yìí o wọ́n fi ilẹ̀ nu wọ́n tún dùn ó tún bẹ̀rẹ̀ sí f'Alhaji Èjìdé pa nígbà tó jẹ́ pé bàbá aláàánú bàbá Èjìdé àwọn ọ̀wá wàhálà lẹ́yìn èyún ó tún bú bàbá Saka Balógun náà ó bú ìyàwó wọn ó bú gbogbo wọn lọ́yẹ̀yẹ pátá gbogbo wọn lọ́yẹ̀yẹ pátápátá tí ó kù kankan ní àwọn ọ̀rọ̀ búkú àtẹ̀pẹ̀ àti gbogbo ẹ̀ bàbá Saka Balógun àwọn ọmọ wọn competition mọ́ ní Ìbàdàn wọn kọ́ mọ́ l'Àbújá nígbà tó rí ọ̀ràn bó ṣe tún fi dọ̀bálẹ̀ génu ní bá ń bẹ bàbá aláàánú bàbá tún wò pé ó kéré sẹ́ni táwọn lè bá jà òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ òun ò ní ṣe kíní mọ́ nǹkan gbogbo yín rí o nígbà tí ń bú Alhaji Èjìdé àmọ́ nígbà tẹ́ fẹ́ bá bẹ̀bẹ̀ ẹbẹ̀ Alhaji Èjìdé wọ́n gbà nígbà tí ń tó wọ́n bú padà ọ̀ṣán rẹ̀ mọ́ pé ìwọ ló tún sọ̀rọ̀ torí pé inú yín dùn torí pé yín lẹ gbé sẹ́ràn torí bí gbogbo òlú ṣe ń dàrú inú yín dùn sí lórí gbogbo ọ̀rọ̀ tí màá yìí ti pa irọ́ ni máa ń pa máwọn èèyàn a sọ fún yín pé gbogbo tí ń sọ ń pa máàmù irọ́ ni torí pé máàmù ò tí ì ṣe tá àti gbé ni tí máàmù bá gbé lẹ́ẹ̀kan ẹ̀bẹ̀ tí ń bẹ̀ yín náà ní ọbẹ̀ now nígbà tó ṣe yun tán bóyá ẹnìkan Abdulsalamu àbí nǹkan mo tó gbọ́ bó tó ṣe yun náà ó tó bẹ̀bẹ̀ ojú ilé ẹ lajúlẹ̀ ẹranjúlẹ̀ o ẹranjúlẹ̀ báyìí o ó ṣe níbi tí Alhaji Èjìdé ó ní rọrùn òun pa ó bẹ̀ wọ́n bàbá Saka Balógun ó bẹ̀ wọ́n bá ń lọ tó bá ti bà wọ́n lóko jẹ́ tán yóò àmọ́ bẹ̀ wọ́n gbogbo yín rí o ẹ ti torí rẹ̀ kẹ́ ẹ sọ fún un pé ìwọ tó ń bá wà lójú ẹ tó ń parọ́ máwọn èèyàn yìí mọ́ dọ̀dọ̀ wa mọ́ o kàkà bẹ́ẹ̀ di láyọ̀ ń rọ́ mi ò tí ì rí àwọn èèyàn tí ò ní ìtìjú tó yín tí ó bá ṣẹ̀fẹ̀ pé èèyàn láyọ̀
tàbí tí wọ́n fẹ́ appreciate èèyàn ajẹ́ni tó dúró lórí òdodo kéèyàn máa pa dúró àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí ń pa láti yọ ọdún yìí kẹ́ẹ̀sì tó máa éèlì ẹ̀ ojú gbà mí tì fún yín ẹ wá jẹ́ kó yé gbogbo ayé pé olódo onírọ́ olórí ibú nìyí torí tẹ́ ìbáṣọ lórí ibú ni in fact ẹ ti sọ fún pé lágbájá yìí má bá wa dá sọ̀rọ̀ yìí mọ́ àmọ́ torí pé gbogbo yín àwọn ọjọ́ irọ́ lẹ̀ máa ń ṣe àwọn ọjọ́ irọ́ ẹ kó irọ́ ǹjọ́ ni gbogbo yẹn wà jọ máa distribute ẹ máa wá pa fáwọn èèyàn ọwọ́ tó ṣe yìí fún Senator Adéṣeun gbogbo tó ṣe o ẹ pé Senator o gbogbo tó ṣe o inú yín nú o gbogbo tí ń ṣe ẹ̀rẹ́rìn ẹ fi bàbá Adéṣeun ẹ fi wọ́n ṣe yẹ̀yẹ́ pẹ̀lú contribution bàbá yẹn ní gbogbo Ògbómọ̀ṣọ́ zone ẹ mú yẹn yín jáde tó contribute sí development Ògbómọ̀ṣọ́ ẹ já fi compare rẹ̀ sí Adéṣeun ẹ jájọ gbé yẹ̀wò síra wọn àwọn tẹ́ ẹ̀ hélì ìsìn ju Adéṣeun lọ ẹ jẹ́ ká gbé àwọn achievement ó kálukú jáde ẹ sọ pé ìtí lágbájá ṣe ni ìtí lágbájá ṣe ni mi ò yọ ẹnìkan lẹ̀ káwájọ máa tó sẹ́gbẹ̀ẹ́ ara wọn káwọ ẹni tó súnmọ́ Adéṣeun kẹ́ ẹ máa dákọ̀ tó ń tọ̀hún ṣe nígbà tó ń sáàfù àti nígbà tí ò sáàfù mọ́ contribution rẹ̀ sí ìlú ẹjá mọ́ tádéṣe fi dìsáàfù kí irú rí fúráfù lọ́ba níkà yẹn kọ́ wa máa bú bàbá Adéṣeun kìí ṣe òun nìkan o mo ń fi opportunity fi sọ fún yín ni ẹni tó bá ń sọ̀rọ̀ tí ò lẹ́rìí kò sí tó burú nu kí wọ́n gbé even tí wọ́n bá gbé ní tí mo expect bọ́ yẹ kẹ́ ẹ sọ ni pé lọ defend tó sọ àbí ṣé wọn náà ń parọ́ fún alátọ̀dún yìí ni ìta àfihàn pé lódodo ni yín nù àmọ́ nítorí pé ẹ̀yin ṣe olódodo nítorí pé ọ̀bàyéjẹ́ ni yín nítorí wípé gbogbo tí ń ṣẹlẹ̀ ní ìlú ẹ mọ̀ tẹ́ ń gbà ń bẹ̀ torí pé ẹ fẹ́ kí ìlú kó túbà kó túṣẹ lẹ́fí rí ẹni tí ń parọ́ tí ń ṣèlú ní jàǹbá tí ń ṣèlú láburú kẹ́sì tún máa pọ́n kẹ́ẹ̀rẹ́ ni tí ń bàlú jẹ́ kẹ́sì tún máa wà pẹ̀lú rẹ̀ kẹ́ẹ̀rẹ́ ni tí ń bàlú jẹ́ tí ń gbàwé ìyàláyé jẹ́ tí ń parọ́ máwọn èèyàn kẹ́sì tún wá máa èrè ẹ̀ pé di láyọ̀ láyọ̀ àbẹ́kúté. Now bàbá Adéṣeun wọ́n wá gbé gbèsè pẹ̀lú àwọn agbófinró wọ́n wá gbé ẹ wá bẹ̀rẹ̀ sí fi kọ́ ẹ bẹ̀rẹ̀ sí fi da bàbá Adéṣeun láàmú pé ẹ má bínú ọmọ yẹn ẹja filẹ̀ ẹlòmíì sì ẹ sọ débi pé ẹ kò wá òkè dáadáa ẹ ọpọlọ rẹ̀ ṣiṣẹ́ dáadáa òkè ó ti ya wèrè ní ìsìn kí ló dé tó jẹ́ pé kẹ́ ẹ tó bẹ̀yàn sẹ́yìn fi rora yín wò pé sẹ́yìn náà lè jẹ́ gbà kẹ́ ẹ tó sọ fún yàn pé kọ́ mọ́ bínú kí ló dé tẹ̀yìn èrò wò pé ṣé tó bá ṣèmí náà wọ́n ṣe irú ẹ̀ sì ṣe mo lè gbà òṣùwọ̀n tẹ́ ẹ lè gbà kí wọ́n fi wọ́n fẹ́ yín kí ló dé tẹ́ fi wọ́n fẹ́ ní ọlọ́mọ kí ló dé tẹ́ ń lo oko bí owó tẹ́ ti gbá lábẹ́ tẹ́ mọ̀ pé gàrí tẹ́ bá wọn ò ní pé kí ló dé tẹ́ ń lò fọmọ ọlọ́mọ tó dìgbà tí yín tẹ́ ẹ̀ ní gbà. Now ẹ jẹ́ wá sọ kan tí a bá bọ̀ lẹ́kìtì ẹ jẹ́ ìṣàlàyé rẹ̀ fún yín. Nígbà tí wọ́n dé Èkìtì bàbá tó jẹ́ ìmọ̀ oyè tí wọ́n jẹ àmọ́ bàbá yẹn náà ara wọn bàbá tó súnmọ́ the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land ni bàbá yẹn nínú rọ́bítà
wọ́n máa ń pè wọ́n ní kẹrọ́pítà ọmọ Èkìtì ni wọ́n. bàbá yẹn ni wọ́n lọ bá gẹ́gẹ́ bí mùsùlùmí ṣẹ̀gbá wọn láwọn èèyàn tí wọ́n pè pé kí wọ́n lọ sí kí wọ́n gba lọ́yà kí wọ́n lọ sí ibẹ̀ láti lọ dèfẹ́ndì rẹ̀ pé ó jẹ́ mùsùlùmí tẹ́mọ̀ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí tẹ́mọ̀ pé wọ́n gbogbo ẹ̀ ó ní bí wọ́n ṣe máa ń tò wáyà jáde àbí nǹkan wọn dẹ̀ ní fẹ́ ó jẹ́ wípé wọ́n yan mùsùlùmí jẹ ìtẹ̀sán àti bàbá yẹn ó nìyẹn pé kí ló ṣẹlẹ̀. lẹ́nu kan àwọn gba lọ́yà wọ́n gbà bẹ̀ lọ. nígbà tí bá mi Adéṣeun tí wọ́n débẹ̀ wọ́n bá pàdé wọ́n bá ẹni lọ́yà pàdé wọ́n nílò láti bi wọ́n léèrè pé ṣé ẹ mọ nǹkan tí ẹni yìí ṣe. Amos Adébáyọ̀ àbúrò mi Ọláyíwọlá kò ní bàjẹ́ ṣé ẹ mọ nǹkan tí ẹni yìí ṣe nígbà tẹ́ni yẹn náà wo fáìlì ẹ̀rù bà á because èyí jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ wá nǹkan tí wọ́n so mọ́yàn lọ́rùn àbí nǹkan bóyá kínní kan òun rèé ẹ̀rí rèé ni ẹni yẹn wá wò pé ní báyìí wọ́n nílò láti pe bàbá yẹn pé bàbá tó sọ pé òun ló ní kí ẹ wá fún kinní báyìí ṣe rántí àwọn ọ̀rọ̀ báyìí tó ṣẹlẹ̀ nígbà báyìí tá a fi lọ báyìí tẹ́ ẹ wá yanjú nǹkan kan bàbá náà gbọ́ wọn ni sọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà ni àwọn ọ̀rọ̀ tí wọ́n jẹ́lu ó tó tí wọ́n jáàrin mùsùlùmí ó tó tí wọn ò jáàrin lọ́balọ́ba ó tó lóògùn mọ́ ṣoṣo bàbá náà kọ́ wa ṣé bá ní ìsọ̀rọ̀ yẹn ní sọ̀rọ̀ jù bá ń lọ wọ́n ní àbọ̀rọ̀ làásọ fún ọmọlúàbí bó bá dénú rẹ̀ yóò dúdú dídí ṣùgbẹ́ṣùgbẹ́ ń bẹ̀bẹ̀ the same pattern tó lò fún bàbá wa Adéṣeun nígbà yẹn the same pattern tó lò tó fi jẹ́ wípé fún bàbá Sàká Balógun sorry àti bàbá Èjìdé tó lọ bẹ̀ wọ́n tó jẹ́ pé ńgbà tó bẹ̀ wọ́n tán lọ́ba tún jáde ta kí lẹ́sẹ̀ irú ogbó ọlọ́pàá ó bú gbogbo àwọn èèyàn ó ní kí ni òun kíní kan àwọn lọ́yà òun kíní kankan ó tún wá bẹ̀rẹ̀ sí ibẹ̀ bàbá kí wọ́n dákun ó dì wọ́n lẹ́sẹ̀ mọ́ kọ̀ọ̀n pé bàbá já kọ̀mọ̀ bó yé bàbá òdùn olórí pé kí wọ́n má gba béèlì ẹ̀ o àmọ́ tí mẹ́mbẹ̀ ni pé ọ̀rọ̀ délé ẹjọ́ ilé ẹjọ́ máa grant and bail yóò wálé àwọn sì máa ṣẹjọ́ yẹn lọ àwọn èèyàn wá ń pe bàbá lọ́tún wọ́n wá ń pe bàbá lósì àwọn bàbá tó jẹ́ kankan wa náà tó yẹ pé bàbá dáadáa ni wọ́n táwọn náà wò pé báwo nílùú ò ṣe ní bàjẹ́ tó ti bú àwọn náà rí agbọ́ allegedly báwọn náà ń pe sínétọ̀ gbogbo wa la mọ ipa sínétọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo wa la mọ lóyìn àti sínétọ̀ jẹ́ gbogbo àwọn tó sọ̀sọ́kúsọ tí wọ́n kàn kọ́mẹ́ǹtì online ẹlòmí ó ṣe fídíò
tí ò lẹ́rìí ó sọ̀rọ̀ ó sọ ń tọ́ ọmọ àwa ò ní ti torí